Jẹ́ ọmọ ọdún 25 years. Ọmọ bo ni ẹ́? Ọmọ Cross River sir. Ọmọ Cross River. ok níbo ní Cross River? Yálà. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ò níṣẹ́ ọwọ́ kankan tí mo ṣe sọ̀rọ̀ náà. Níbo ló ń gbé? Mo ń gbé ní Abẹ́òkúta ní Olúmọ̀rẹ́ bọ̀ owó ilé mi ti tán kan tó jẹ́ kí n wà ní Olúwo rẹ̀. Ọmọ sáà ìbò ní Cross River? Ògójà. Ògójà ní Cross River? Ògójà bẹ́ẹ̀ ni. Lógójà? Bẹ́ẹ̀ ni. Báwo ni wá ṣe ń jẹ́ Olúwakóredé àbí kí ló kó pẹ̀lú ẹ̀kan? Dájú mi jẹ́ ọmọ Bishagam. Street orí ẹ̀rọ ajẹ́ kí n rẹ̀ ok ọmọ Ṣàgámù ní dáàdì ẹ̀ mọ́mí ẹ̀ ń kọ́? My mom was from Cross River. Cross River? Yes, sir. Kí ló tó wá sọ pé ọmọ Cross River ní ẹ́? Mọ̀ pé àtìgbà tí mo ti wà ní kékeré ni my father was late. Ok so Cross River ló gbé dàgbà lórí dàgbà sí. Bẹ́ẹ̀ ni. Báwo ló ṣe padà wá dé sí Abẹ́òkúta padà? Ibà gangan mo dàgbà Ó dẹ̀ ní ọ̀hún yẹn Ọlọ́run ló dàgbà sí. No, ibà mo dàgbà sí kó tó di pé mo lọ sí ọ̀hún mo wá ṣe padà wá sí Abẹ́òkúta. Kí lè tó wá ń claim ọmọ Cross River nígbà tí dáàdì ẹ̀ tí mọ́mí ẹ̀ dáàdì ẹ̀ jẹ́ ọmọ Ṣàgámù? My mom was from Cross River, so ìgbà tí I rí any one of our father's family, so she decided to decide láti pa àwọn ẹbí bàbá wa láti máa jẹ́ orúkọ ẹbí wọn. Ok orúkọ family mọ́mí ẹ̀ lẹ́yìn jẹ́ ẹ̀ jẹ́ orúkọ dáàdì Mọ́ bẹ́ẹ̀. sáìdì bo lórí dáàdì ẹ̀ ní Ṣàgámù tó ọmọ? Máa mo lè júwe mo lè fẹ́ràn ti sáìdì ọ̀dọ̀ pọ̀. O mọ̀ o ṣáà mọ̀ pé ṣá ọmọ Ṣàgámù ní dáàdì ẹ̀. Kí ló lórúkọ dáàdì ẹ̀? Thomas kí ni? Thomas Ode. Thomas Ode. Yes. Dáàdì ẹ̀ ò lè jẹ́ ọmọ Ṣàgámù ò lè jẹ́ Ode náà. Ode. Thomas Ode ṣáà. O tún lè fi orúkọ dáàdì ẹ̀ mọ́ orúkọ family ní mọ́mí ẹ̀. Iṣẹ́ dáàdì ẹ̀ ń ṣe gbà ẹ̀? He was a policeman. Policeman. Ok ní dáàdì ẹ̀ gbà ẹ̀. Ṣọ́ọ̀ṣì wà láyé? Kò sí láyé mọ́. Wọ́n sì láyé mọ́. Bẹ́ẹ̀ ni. Ok Iṣẹ́ wo dáàdì ẹ̀ ń ṣe? Is a security man in Nigeria. ok gbọ́ ní security wọ́n ní security ní dáàdì ẹ̀ ní òjèrè kó tó di pé wọ́n kú. Now ẹ jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀. Now kí ni wọ́n ń ṣe lábẹ́òkúta gangan? Apá gbo ló ń gbé lábẹ́òkúta? Olúmọ̀rẹ́ mo ń gbé ní Abẹ́òkúta. Olómọ̀rẹ́ sáyìn bó Olómọ̀rẹ́? Malamaro. Malamaro ní Olómọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Ṣé ló kọ street yẹn? Housing estate. Olómọ̀rẹ́ housing estate. Yes. So àdúgbò kan bẹ́ẹ̀ kan ń pè ní Malamaro àbí? Like the man was Malamaro ẹni tó ní ilé tí mo. Ẹ tí wọ́n ní kí ló kọ street yẹn là ń béèrè? Street housing estate. Housing estate. Yes. Ok now iṣẹ́ wo ló ṣe? Mo ní iṣẹ́ ọwọ́ tí mo ṣe bọ̀ online. Ṣé o lọ sí school? Lọ sí. School wo ló lọ? Mo ṣetán ìwé ọdún mẹ́wàá. Ok. But mo lọ sí institution kankan? Institution kan. Báwo lo join ẹgbẹ́ òkùnkùn? Òun mi kì í join ẹgbẹ́ òkùnkùn sá. Báwo lo join ẹ̀? So mo wà ní Òṣòdì ní ọjọ́ náà, mo fẹ́ lọ ra oúnjẹ. Níbo? Òṣòdì. Kí lọ ṣe lóṣòdì? Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. So mo wá fẹ́ lọ ra oúnjẹ ní ọbí ọwọ́ alẹ́. Ní ìpàdé mi tí ó jẹ́ ọ̀rẹ́, kì í ṣàṣán pé ọ̀rẹ́ sí mi tí mo máa ń fún ní kan ní street ni ó padà gbé mi lọ ṣe ẹgbẹ́ without no telling me. Ìgbà tí màá dé ibi tí mo ti fẹ́ ra oúnjẹ, mo ti ra nǹkan tí mo ra kí n gba oúnjẹ náà ni mo bá rí tí ọ̀kadà park sí mi lẹ́gbẹ̀ẹ́. From there lọ bá gbé mi lọ sí ìgbò lọ ṣe ẹgbẹ́. But mo ò rí any one of them, èèyàn kan ṣo tí mo. So ọ̀rẹ́ yẹn ó ti arrange yẹn sílẹ̀ ìwọ ò dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ó kún sáà gbé ẹ lọ síbẹ̀ bó ṣe join ní ẹgbẹ́ òkùnkùn nìyẹn. Now back to Abẹ́òkúta, ọ̀rẹ́ ẹ olóògbé yìí kí nìkan tó dà yín Kí pọ̀? lorúkọ ọ̀rẹ́ ẹ̀? Kí lórúkọ ẹ̀? Kò sí ọ̀rọ̀ tó dáa. Kí lorúkọ ẹ̀? Kí lorúkọ ẹ̀? Amba ni orúkọ. Amba. Amba. Báwo ló ṣe pa?
like ọ̀rọ̀ yóò ti yé mi sá. báwo ló ṣe pa kí ló ṣe báwo ló ṣe kú kí ló Ó ṣẹlẹ̀ láàrin wa àti àwọn. like Yorùbá yẹn ti yé mi èèyàn tí mo dárúkọ ń sìn èèyàn ẹni tí ó gbé mi ṣe ẹgbẹ́. ok ṣé o rí nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ní àní back to nǹkan tó ṣẹlẹ̀ tó mú ẹ wá sílé wẹ̀rù orúkọ ọ̀rẹ́ ẹ yẹn. olówó rà Túndé Sápẹ́lẹ́. olówóra Túndé Sápẹ́lẹ́ olórúkọ ọ̀rẹ́ yẹn ẹgbẹ́ gbé lábẹ́òkúta ni. àjọ gbé náà kì í ṣe pé àjọ ń gbé àjọ gbé. ṣùgbọ́n ìjọ ṣẹgbẹ́. àjọṣe ẹgbẹ́. ẹgbẹ́ wo lòun ṣe. ẹgbẹ́ kan náà la àjọṣe bọ́ àjọṣe ẹgbẹ́ at the same time. ok ẹgbẹ́ kí ni wọ́n ṣe. ẹyẹ lèmi ṣe ẹyẹ náà lòun. ẹyẹ lòun náà ṣe kí ló wá ṣẹlẹ̀ láàrin. kí lorúkọ ìnagijẹ kí ni pín ìmọ̀ inú ẹgbẹ́ yẹ orúkọ náà fún ẹ nígbà tó ń ṣe tẹ. ṣé orúkọ tó fún mi. that was Peacock. Ọ̀kín lọ́bẹ̀ ẹyẹ àbí sàn. kí lorúkọ ìnagijẹ ti ọ̀rẹ́ ẹ̀. so kí ló wá ṣẹlẹ̀ láàrin. kí ló ṣẹlẹ̀. ọdún ṣẹlẹ̀ ní pé mo máa tẹ̀ tíjọ́ máa ń ṣòro àjọ máa ń wà ó máa ń béèrè nǹkan lọ́wọ́ mi mo máa ń fún so based on say owó ilé mi ti jíù mo máa ń lọ lílọ sùn hòtẹ́ẹ̀lì mo máa ń wà. ṣẹjọ ń gbé ni. àjọ gbé. ok. so hòtẹ́ẹ̀lì mo máa ń wà hòtẹ́ẹ̀lì mo máa sùn tí bá sùn hòtẹ́ẹ̀lì máa wà ní ọ̀dọ̀ àwọn pàdé mi so wá ní ọjọ́ kan tí mo pàdé ní Panṣẹ́kẹ́ tí mo fẹ́ lọ ra nǹkan ní ọwọ́ alẹ́ mo á rí níbi tí ó ti ń káwọ́ sókè ìgbà yẹn ní first time tá a máa ń kọ́ mọ́ ra mo á rí níbi tí ó ti ń ká ọwọ́ sókè tó ti ń ṣe tuálé. fún ta ni. ó máa ń ṣe like anybody tó bá wá rá nǹkan ní Panṣẹ́kẹ́ tó bá afẹ́ gbowó lọ́wọ́ a máa ṣe tuálé. so ọjọ́ náà bí mi ṣe wá lọ ra nǹkan mo dẹ̀ ti máa ń rí ní inú Olúwo tẹ́lẹ̀ so ọjọ́ náà tí mo fẹ́ lọ ra nǹkan ní Panṣẹ́kẹ́ mo wá pàdé ẹ̀ ní Panṣẹ́kẹ́ that was after 10 to 11 lálẹ́ mo wá sọ fún pé kí ni ò ń ṣe ní Panṣẹ́kẹ́ tó fi lè máa ká ọwọ́ sókè tó fi ṣe tuálé ó wá ní pé àtijọ́ àti mo ṣe wà ní Panṣẹ́kẹ́ wọ́n á ní kàkà bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n máa bá mi ní mango tó bá ti dalẹ́ kájọ máa wà pé mango ní gómìnà ní Olúwo. bẹ́sọ̀ pé ẹjọ́ ṣe ẹgbẹ́ òkùnkùn náà ni. mo mọ̀ bí a ti ṣe ẹgbẹ́ òkùnkùn táìmù yẹn ọ̀tọ̀ lẹ́ni tó ṣe wà ń sọ fún mi pé ṣé mo mọ̀ pé ẹni báyìí pé brotherhood mi ni àtìgbà tẹ́ni ẹ ti sọ fún mi gan mo dẹ̀ wá fi hàn bẹ ní pé mo mọ̀ pé ó ti ṣe ẹgbẹ́ bọ̀ èmi ń ṣe tèmi mo ṣe tèmi fi wọn Ọlọ́run based on. kí ló wá ṣẹlẹ̀ níjọ́ yẹn kankan tó fi nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo àtijọ́ ríra ní ọ̀sán àtijọ́ wà àtijọ́ gbádùn so mo wá sọ fún pé mò ń bọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ ní alẹ́ mo ti lọ sí ọ̀dọ̀ ẹlẹ́nkìíní mo ti lọ sí ọ̀dọ̀ ẹlẹ́nkejì ní Olúwo bẹ́ẹ̀ ló ń gbé so mo ti wà níbẹ̀ bí ẹ̀ẹ̀mejì mo ti wà lọ́dọ̀ ẹlẹ́ẹ̀mejì so ọjọ́ kẹta tí mo wá fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ mo ti bá sọ̀rọ̀ ní ọ̀sán àtijọ́ ríra mo dẹ̀ sọ fún pé kó wá bá mi ní mango pé tó bá ti wá bá mi mango pé àjọ máa lọ sọ́dọ̀ ẹ̀ máa lè rẹ́sì sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ ní òkè fine ìgbà tí mo wá mango nǹkan bí after 10 to 11 tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀ mo ṣáà ń pé mo rí Túndé Olólèwà mo rí Sápẹ́lẹ́ mo máa lọ sọ́dọ̀ ẹ̀ mo ti ra oúnjẹ dání pé àjọ máa jẹ oúnjẹ náà so ìgbà tí màá dọ̀dọ̀ ẹ̀ mo wá bá ní ilé mo ní láti jẹun kí mi rest torí ọ́sùlà ni mi ti bá rest gbá for like 1 hour 2 hours máa jẹ. lẹ́yìn náà kí ló wá ṣẹlẹ̀ ló jẹ́ ọ́sùlà. like online stuff yahoo ṣá. wọ́n ṣe yahoo ọmọ yahoo ni ẹ́ yàtọ̀ sẹ́gbẹ́ òkùnkùn. so ìgbà tó ti máa dé ọ̀dọ̀ ó ti sọ fún mi lẹ́ already pé òun kí n ti ilẹ̀kùn pé tí bá ti jọ́gbọ̀n òun ó ní bí máa wọlé okay fine
ìgbà tí mo dẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀ fáìn mo wá bá ní ilé so èmi ṣáà wọnú lé mo rest based on say ó ti rẹ̀ mí mo wá rest ibẹ̀ ìgbà tó wá di lọ́jọ́wọ́ fẹ̀rẹ̀ ọwọ́ aago 4 sí aago 5 ó wá dé ìgbà tí ó wá dé tó bá jẹ́ èèyàn tí ó kan ilẹ̀kùn ni mo ń ṣe odi máa gbọ́n pọ̀ tó máa gbọ́n pé èèyàn kan lẹ̀kùn máa dẹ̀ láti béèrè kó tó dé pé mo lọ sílẹ̀kùn pé ta ló wà ní ẹnu ọ̀nà kí n tó lè sílẹ̀kùn so ibi tí mo sùn tí kò ju láti bíbá sí ẹnu ọ̀nà lọ next tí máa kọ̀ rí ipá ni ẹni ẹ fi já ilẹ̀kùn wọlé mo kàn fòdìdé bẹ́ẹ̀ pé ata ní ẹni tó fi ipá jálẹ̀kùn wọlé ṣé o lè kan lẹ̀kùn ní tó bá kó fóònù méjì lọ nǹkan wá ní pé mi máa sọ pé kí ni òun kan lẹ̀kùn pé mo dá lọ ó lè máa kan lẹ̀kùn kí má dá ẹ lóhùn náà. So mo máa sọ fún pé o lè máa kan ilẹ̀kùn kí má dá ẹ lóhùn náà pé kò possible kò kan lẹ̀kùn kí má gbọ́n pé yàn kan lẹ̀kùn okay fine so ọ̀rọ̀ ẹ̀ ṣáà lọ ó ti di argument láàrin màá tiẹ̀ ó ṣáà bọ́ sí ìta ó padà wọlé orí ibi tèmi dùbúlẹ̀ sí mo ṣe dùbúlẹ̀. ta ló nílé náà méjì. Túndé ló nílé. òun ló nílé àbí. bẹ́ẹ̀ni. ok. àtijọ́ fúnra wa ní argument ó ti bọ́ síta ó ti mú jájá ó ti bọ́ síta èmi sì dùbúlẹ̀ síbi tí mo wà mo dìde kúrò bẹ́ẹ̀. n tó kọ́ fún argument sí ni pé ó wọlé kò kan lẹ̀kùn. ó ti bàjá ilẹ̀kùn nǹkan tó kọ́kọ́ fa argument yẹn so àti ọkọ̀ bóònù yẹn wá bọ́ síta ìgbà tó wá wọlé padà wá jí mi níbi torí mo ti dìde kúrò níbi tí mo dùbúlẹ̀ sí wá jí mi pé lágbájá ṣé mo ní smoke ní ọwọ́. ṣé o ní smoke. kí ló ń jẹ́ smoke. like igbó lọ́wọ́. ìrẹsì máa ń mú gbó ni àbí. àjọ máa ń mú gbó bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n wọ́n mú gbó. èmi náà mú. òun náà dẹ̀ mú. ẹ̀rẹ̀ lẹ́jọ́ kí mú gbó. so bí ó ṣe wá dìde bí ó ṣe wá padà wọnú ilé wá béèrè lọ́wọ́ pé ṣé mo ní smoke ní ọwọ́ ọ̀yà mo á ní láti jí gbádà lójú oorun pé ní ayé ẹ̀gbọ́n máa béèrè nǹkan bẹ́ẹ̀ mọ́ ní ọwọ́ mi pé tó bá tẹ̀ máa béèrè ó ṣe jẹ́ kí n jí sí ara náà kó tó béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní smoke ní ọwọ́ ìyẹn náà wá tún fa argument láàrin màá tiẹ̀ wíwá wá sọ fún mi pé kí n bọ́tà kó lọ́dọ̀ òun nìyẹn. kó nu ilé wọn. kí n kó nu ọ̀dọ̀ wọn ok mo á dìde mo á mú ẹrù tí mo wọ̀ lọ́jọ́ náà ṣì ló ṣì wà lọ́hùn mo á mú fóònù méjì mo á bọ́ síta mo á ní láti jẹ́ kó mọ̀ pé lágbájá ẹrù mi ṣì wà ní ọ̀dọ̀ ẹ̀ báàgì ìyẹn cross bag tí mo máa ń kó chájà mi sí pẹ̀lú fóònù mi ṣì wà ní ọ̀dọ̀ ẹ̀ pé kò jẹ́ kí n kó báàgì mi àti chájà mi kí n máa lọ ní ọwọ́ fẹ̀rẹ̀ yẹn ok wá ní mo lè wọlé mọ́ wọ́n ní mo ṣe lè wọlé mọ́ ṣùgbọ́n mi fúnra mo kó nǹkan lẹ̀ jẹ́ kí n kó nǹkan mi kí n máa lọ àti bẹ́ẹ̀ ṣá ìjà tún ṣẹlẹ̀ láàrin máa tẹ̀wé tìmí dànù ní pé kí n padà sẹ́yìn títí o máa tìmí dànù èmi náà kọ̀ fà mọ́ra ni fífà tí máa fà mọ́ra ó kọ̀ sẹ́rí mọ́ mi sẹ́rí tó máa sẹ́rí mọ́ mi àbẹ̀rẹ̀ tí máa jọ gbára wa àtàbẹ̀rẹ̀ tí máa jọ gbára wa ọwọ́ tèmi ti pọ̀ like ọwọ́ mi ti ju ọwọ́ ẹ̀ lọ ó ṣá sá lọ síta àti máa sá lọ síta by the time máa padà dé mi ti wọnú ilé mi ti gbé báàgì pẹ̀lú chájà mi ti palẹ̀ mọ́ ẹ̀ ṣàdédé kí n dẹ̀ bọ́ta ni mo bá pàdé ẹ̀ pẹ̀lú gò tó bá fọmọ́ mi ní orí pé fọ́gbọ́n ẹ̀wọ̀n mi lórí. báwo ló fọmọ́ ẹ lórí. àpá ìṣẹ̀lẹ̀. ok ṣé ibẹ̀ bẹ́jẹ̀ ni. bẹ́ẹ̀ jẹ́ ok ó ti jiná ó ti lọ́lẹ̀ torí mo ń ṣàǹsọ̀rọ̀ lọ pé fọ́gbọ́n mọ́ mi lórí àti máa gbé ọwọ́ lé orí tí máa wo ọwọ́ mi báyìí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì máa kan dépò pé orí kẹ́gì tí ó wà níbi ẹ̀gbẹ́ ẹnu ọ̀nà ọ̀gbẹ́ tàbá ibọ̀ síta ẹ̀jẹ̀ ti kán sí orí ibẹ̀ àwọn aráalé tó wà ń bẹ̀ tó jẹ́ ọkùnrin méjì ń sáré wọnú lé pé ó ti dájàlẹ̀ ó ti dájàlẹ̀ ó ti lọ tọ́bọ̀ bọ̀ ó ti ṣe kìíní kan ṣá so ibi tí máa ti ní kí n náwó bí a máa tẹ̀lé ráyè gba kó tẹ̀ sún sẹ́yìn pẹ̀lú gbọ́wọ́ ẹ̀ tó bá tún ya mí ní ọwọ́ again
pẹ́ ẹnu sì lélẹ̀ ló bá tún fi ìgò ẹ̀ yá mi lọ́wọ́ mo ṣáà bẹ̀rẹ̀ sí fún wa pé mo ṣáà ń para ó ń para ó wọnú ilé ìgbà tó máa wọnú ilé mi náà kọ́ dìde ni mo á lọ torí ilé ẹ̀jẹ̀ ilé orí mo ilé fa mo á bọ́ síta mo á lọ mú ìgò àti náà máa mú gbogbo yẹn máa bá lẹ́nu ọ̀nà níbi tó ti fẹ́ ṣá ilẹ̀kùn kọ́kọ́rọ́ kó máa sá lọ ní ẹbí tí mo ti máa bàjẹ́ lẹ́nu ọ̀nà èmi náà wá fọ́gbó mọ́ ní forehead pé máa fọ́gbó mọ́ ní pé pàrọ̀ orí mi ẹ̀bẹ̀ ti like orí ẹ̀ ti fẹ́ jẹ́ rẹ̀ èmi náà ti gbà pàtó mú try láti defend ara mi mo ìṣerú kan tí mo ṣe padà fẹ́ so gba tí máa fọ́gbó mọ́ lórí òun náà ló ti rí gò tó fọmọ. Ìgò ibi tó ti lọ mú gò legend. Ìgò ọtí legend. Bẹ́ẹ̀ni. Ok, ibẹ̀ ló ti mú. Like ilé ẹ jẹ́ ilé Ifá tó ti máa ń ṣe babaláwo. Ok, nínú àwọn ògùn tó ti lò kú. Ilé ìgò tó ti lò kú bẹ́ẹ̀. So bí mo ṣe wá lọ mú ìgò ẹ̀yìn náà wá try láti defend ara mi padà ibi tí mo ti máa mú gò tí mo máa padà sí ibi tá a jọ ń jà mo ti bá níbi tí mo sá lọ tó fẹ́ ṣálẹ̀kùn pa kọ́kọ́ ló fẹ́ máa sá lọ mo á mú gò mo máa kókò ẹ̀ sábẹ́lẹ̀ ṣèbí rí o ṣe tẹ akéwì náà dẹ̀ ṣe tẹ̀ padà mo máa gbẹ̀yìn náà kọ́ fọ́gùn mọ́ ní orí ibi tí mo ti máa fọ́gùn mọ́ lórí ló wá mo rí lọlẹ̀ wá para orí mi máa fún pé ṣèbí wọ ni ọkọ̀ bẹ̀rẹ̀ ìbàjẹ́ òjijẹ́ kí n gbé bá dùn kí n fi ọ̀ra lọ ní nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ mọ̀ fún ní ipa tí máa fún ìgò tó ti fọ́ sílẹ̀ ńlẹ̀ iwájú orí ìgò tó ti fọ́ sílẹ̀ ńlẹ̀ ìyẹn jẹ́ ibi orí ìgò yẹn gbé lọ fi orí gun ní ilẹ̀ ńlẹ̀ ní àti máa fi orí gun wá pàrọ̀ orí mi orí mi. Oṣùbù lo ìgò yẹn. Oṣùbù lo ìgò yẹn gun lórí. bẹ́ẹ̀ni ló ti máa dára dà. Sọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Èmi wá bọ́ síta mo ní láti lọ pe àwọn tí tó jẹ́ bí ẹ̀gbọ́n náà sì wá bẹ̀rẹ̀ ṣá láti lọ sọ fún ọgbà lágbádá báyìí tí ìwà báyìí àti ti ṣe ra wa léṣe pé kọ́ wò so ẹ̀gbọ́n tó ń jẹ́ nọ́ọ̀sì níbí ni wọ́n ṣá wà níbẹ̀ wọ́n wà ní òkèlè wọn tó ti ń gbọ́. Gbogbo ẹ̀ ti ń lọ sáyìn wo? Gbogbo ẹ̀ ti ń lọ bí ọwọ́ aago 5 nídàájí. Àtòrúdẹ ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà yẹn di. Ọwọ́ aago 4 bẹ̀rẹ̀ sí ní fa. ìlọlé tó ti dé láti dán fa wàhálà rẹ̀ tó ti ń bá ní wàhálà rẹ̀ bẹ́ẹ̀ ṣá. Sọ kì í ṣe inú ilé kan náà lẹ́sùn kí. Kì í ṣe inú ilé kan náà la sùn òun ló ní ilé ibẹ̀ yẹn ọ̀tọ̀ níbi tó ń sùn. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní tó ń sùn. So mo ní ẹ̀gbọ́n kan tó máa ń pè ní MSc Olúwo wọ́n wà ní òkè ilé wọn tí wọ́n ń gbọ́ ogun kan tí ó ń ṣẹlẹ̀ tí wọ́n lè bọ́lẹ̀ dá sí. Ṣùgbọ́n tí mo máa jáde pẹ̀lú ẹgbẹ́ lára lọ́wọ́ ní kí ló ṣe mí báyìí pé mo wá ní ẹni báyìí máa ní àjọ ń jà látàárọ̀ tí ó fi dín pé. Ẹ̀jẹ̀ tán rí lára ẹ gbà tó jáde náà fi discover pé nǹkan ti ṣẹlẹ̀ àbí. Bẹ́ẹ̀ni. Ok. So wọ́n wá ní kí ló fà á tí ẹ̀jẹ̀ fi wà lára ni wọ́n á ní ẹni báyìí lájọ ń jà òde òfìpá jáde. Kí lè wá ṣe lẹ́yìn ìgbà náà? So lẹ́yìn ìgbà náà wọ́n dẹ̀ ní pé káwọn pe ọlọ́pàá tí tó jẹ́. Àwọn náà wá mú ẹ sílẹ̀ pé ò lè lọ o. Kì í ṣe pé wọ́n mú mi sílẹ̀ ní dúró mo sá lọ ẹni bẹ̀ mo jẹ́ kó mọ̀ pé màá dúró ni mo so kò síbi tí mo fẹ́ sá lọ náà mọ̀ fún mi náà wà ní ìyá ìbẹ̀rẹ̀ náà ṣá so mo dẹ̀ dúró sí lọ́dẹ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó fi lè dùn mí èèyàn tó fi lọ mú kò tó fi dùn mí àyàfi kí ọlọ́pàá gbọ́ sí ilé ìwé kiri. Ẹni èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ lè yá alàgbà yẹn ṣé bẹ́ẹ̀ ló kú sí nàbà ẹ̀ bó ló kú sí. Ibẹ̀ kọ́ ló kú sí pé wọ́n ti gbé lọ sí hospital wọ́n ti gbé lọ sí hospital wọ́n ti treat ẹ̀ gbọ́dọ̀ àbọ̀ ó ti máa lo bí ọjọ́ 4 ní ilé àti ọjọ́ 3 ní hospital. ní láì nígbà tó máa fi discharge ẹ̀ kúrò ní hospital a ti lo bí ọjọ́ 3 àti ọjọ́ 4 ní ilé kó tó di pé ó ṣaláìsí kí mọ́mí ẹ̀ tó wá sọ níbi báyìí ó ti ṣaláìsí. Now àwọn ìgbà tí mọ́mí ẹ̀ dẹ̀ wá report gbà ẹ̀ kó ti ṣaláìsí àwọn ọlọ́pàá dẹ̀ ìyẹn tí wọ́n jẹ́ anticotis tó wà ní ìlà ìfowópamọ́ ṣe jẹ́ ọlọ́pàá agbófinró so a ní wọ́n láti wá mú mi kí n lọ fi ojú ara mi lóòótọ́ bí a ó ti kó àdúgbò tí àkàdé máa dé bẹ́ẹ̀ a bá níbi
tí ó ti sùn sí tó ti kú sí. níbo níbi tá ẹ ti bá. ní ilé mọ́mí ẹ̀. so nígbà tí ìwọ rí tó kú kí ló wá sí ẹ lọ́kàn kí ló ṣẹlẹ̀. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi torí mo lè sọ pàtó nǹkan tí ó pa. torí o lè sọ nǹkan tó pa o lọ bá èèyàn gbọ́ tá à ń sọ o lọ sí ilé èèyàn o lọ sùn sọ́dọ̀ ẹ̀ o lẹ́ni yẹn ó fẹ́ wọlé kò kan lẹ̀kùn ó fẹ́ ó fi ìpagbálẹ̀kùn gbọ́ tá à ń sọ tiẹ̀ àbí ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ o ní kò kan lẹ̀kùn ó fi pa ó fẹsẹ̀ sílẹ̀kùn òun ló dìjà ogún lórí ogun fọ́sílẹ̀ gbọ́ tá à ń sọ ó ní gbàgbọ́ tó sọ onígbà tó dìjà. ok first argument nìyẹn second argument ni pé mi ò fẹ́ nígbó mo fẹ́ ọ̀yà wa bọ́ ta kó lọ́dọ̀ mi rẹ̀ ti bọ́ síta. ok now sin gbogbo tó ṣẹlẹ̀ yìí kí ni ìwọ fẹ́ sọ sí kí ni nǹkan tó wà lọ́kàn ẹ̀ báyìí kí ni nǹkan tí ìwà tẹ́jọ́ kù wà tọ́rẹ́ kí ló rò nípa tó ṣẹlẹ̀. àkọ́kọ́ ẹjọ́ ìṣẹ́gbẹ́ òkùnkùn ni ẹ̀kejì ẹjọ́ mú gbó ẹlẹ́ẹ̀kẹta ni pé lábẹ́ àkóso bóun kò ti lè ṣe rí òun sáà ló ní ilé ẹ̀ àbí now kí ló wà lọ́kàn tiẹ̀ báyìí. báwo gbogbo ọ̀rọ̀ ṣe lára. báwo ló ṣe rí báyìí ṣe inú ẹ dùn báyìí tí mo pa ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kú àbí kí ni. jẹ́ ọkàn ló jẹ́ fún mi ọkàn tí mo lè sọ sí torí láti mú dọ́dọ̀ ẹ̀gbọ́n mi dé bọ́ lójú mi mo expect pé ó lè kú bẹ́ẹ̀. sọ nígbà tó rí tó kú kí ló wá sí ẹ lọ́kàn kí ló báwo ló ṣe feel. I feel so bad sir. ṣé o rò pé o ti dáràn. ọ̀yá kí ni àmọ̀ rẹ fún àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí wọ́n ń hu orú àwọn ìwà ìpáǹle tí o hù yìí àti pé kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà. ọ̀rọ̀ mi ni pé téèyàn tó bá béèrè nǹkan lọ́wọ́ èèyàn tẹ́ni ẹ bá ní pé òun ò ní mo bọ́ ṣe ń gbé ọkàn kó ń bẹ̀ torí tẹ́ni ẹ bá ní kò ní parọ́ fún ẹ pé òun ò ní yẹn kínní. ìkejì jẹ́. ìyẹn jẹ́ ṣé ẹbí ti ẹni àbí ẹbí ti ẹni yẹn ṣé ẹbí ẹni tó kú ni tó sọ yẹn àbí ẹbí ti ẹ. mo fẹ́ lè sọ pé ẹbí améjì nítorí kí ni mo ti sọ ẹ̀dùn ọkàn mi fún pé mo ò ní nǹkan ẹ̀ torí mo ò lè parọ́ fún wọn tí mo wá sùn bí ẹ̀kọ́ wá dé nǹkan lọ́wọ́ mi wá sọ pé mo ò ní. ìkejì jẹ́ kéèyàn máa try láti máa ní ẹ̀mí sùúrù. so ẹgbẹ́ òkùnkùn tí ẹ̀ ń ṣe ò rí yẹn bí nǹkan burúkú. nǹkan burúkú ni náà torí kò mo mọ nǹkan tí mo lè sọ sí ẹgbẹ́ òkùnkùn torí kò mú mi kì í ṣe ẹgbẹ́ òkùnkùn tí mo ṣe. àǹfààní wo lẹgbẹ́ yẹn ṣe. kò ṣe mí láǹfààní kankan lọ títí. ìpalára wo ló ń bá ẹ. yahoo tó ń ṣe ń kọ́ báwo ló ṣe rí yẹn sí. ṣé yẹn dáa. kí ló kókó ẹlẹ́ẹ̀kan náà ní gbólóhùn kan gba gbogbo àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ ní àmọ̀ràn àwọn ọ̀dọ́ bíi tiẹ̀ tí ilé ìwé wọn ò lọ iṣẹ́ wọn ò kọ́ àwọn alárìnkiri ká máa rìn káàkiri ká máa ṣe jàgídíjàgan ká máa kọjú síṣẹ́ ká máa níṣẹ́ ká máa lọlé ká máa ṣe kankan ká máa ṣe kíní káàkiri àmọ̀ràn ló fẹ́ gba irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ bíi tiẹ̀. mo ní nǹkan tí mo lè sọ jù lórí yẹn máa fẹ́ sọ níwọ̀nba ni pé kọ́ try láti wá iṣẹ́ kan tọ́nà máa ṣe tílẹ̀ máa fi ṣú tílẹ̀ bá dẹ̀ ti ṣú kọ́ dẹ̀ ṣe kí ni kọ́ gba ilé ọ̀dọ̀ kan wáṣẹ́ ṣe. mo máa fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ lórí ẹjọ́ ìjọba kejì ọmọ tí mò ń sọ yìí wọ́n ti treat. ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí ìjọba ṣe fún ọ. máa fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ lórí ẹjọ́. ìrànlọ́wọ́ wo. kó bá mi wá ìdí nǹkan tó pa. olóògùn yàn ní go èèyàn ṣe búlùgò ó ṣe pé ó sì kì wọ́n tì tiẹ̀ ó padà kú ó tún ní pé ìdí wo ok kí ni ó rò kó pa. mo lè sọ pé nǹkan báyìí pàtó ló pa lóòótọ́ ni màtẹ̀ àjọjà. ẹjọ́ jà ogun gò nìyẹn wọ́n tì tiẹ̀ tó lẹ́yìn ọ̀rẹ́ yìí ló padà wá kú wá tún kọ́ tún wádìí nǹkan tó pa ok ṣé nǹkan tó fẹ́ kí ìjọba ṣe fún ẹ nìyẹn kọ́ wádìí nǹkan tó pa.
tó bá wá dìkò tó pa tó bá ní pé ìgbò ẹ̀ ló pa ń kọ́ kí ni kò fẹ́ kí ló fẹ́ kí ìjọba kí n ṣe fún ẹ tó bá ṣèwádìí tó rí pókè ó ìbò tó ogun àti ibi tó ṣe kí nìkan òun ló fa sábàbí ikú ẹ̀ kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. akẹ́kọ̀ọ́ ní ọwọ́ kí ọba mi bá òbí ọmọ náà sọ̀rọ̀ tó bá lè yọmí kónú ẹjọ́ yìí. torí Yorùbá ní ajẹ̀bí mámọ̀ ó máa ń kógun jà lónìí o tí ẹ bá jẹ̀bi tó ṣe tí ò da tí ò dẹ̀ mọ̀ tí ò feel guilty lọ́kàn ẹ̀ definitely ẹni tí ò bá mọ̀ pé òun jẹ̀bi ò lè change o á rò pé kò tó da lòun ṣe ni o. So pàtàkì ń bè lọ́yẹ̀ ni ẹ pé tọ̀ ká ní wọ́n tẹ̀ ṣèwádìí náà tí wọ́n ní pé tọ̀ sábàbí pé ogun ń gò àbóṣubúlùgò lẹ́yìn tẹ́jọ́ jà òun ló pa tó jọ kíjọba ṣe fún ẹ la ṣe ń bè lọ́wọ́ ẹ nìyẹn oye orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Olúwakóredé. Olúwakóredé.